Àwọn àgbà bọ̀ wọ́n ní orò tá ò bá fi ìdí ẹ̀ hàn ọmọdé, Yorùbá ní yóò parun, àti wípé àti kékeré ni ìmàlè ti ń kọ́ ọmọ ẹ̀ lásè. Àwọn ọmọ tí ó bá wá láti ìdílé ọba ni wọ́n á ti máa kọ́ bí a ti ń pa nǹkan mọ́ra àti bí nǹkan ò tilẹ̀ gbọ́dọ̀ dùn wọ́n dénú egungun. Eléyìí jẹ́ ọ̀nà kan gbòógì tí a máa fi ń pèsè ọba sílẹ̀ fún ipò adarí tí wọ́n lọ, tí ó sì tún mú kí wọ́n túbọ̀ ní okun sí i àti ọkàn akin láti ṣe àwọn ohun kan tí wọ́n bá dé orí àpèrè baba ńlá wọn. Tí ò bá nídìí, Yorùbá ní ìṣẹ́ kì í dédé ṣẹ. Ìdí tí wọ́n fi máa ń ṣe èyí fún àwọn àrólé ọba ni láti lè gbáradì wọn fún ohunkóhun eléyìí tí ó lè ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá di ọba tán, tó sì lè ṣokùnfà kí wọ́n yọ omi lójú. Ẹkún ẹ̀wẹ̀. Èèwọ̀ ni fún ọba ilẹ̀ Yorùbá láti yọ omi lójú tàbí sunkún bí ohunkóhun bá ṣẹlẹ̀. Ọba ti kúrò ní ènìyàn lásán tí àwọn àgbà sì gbàgbọ́ wípé kò gbọ́dọ̀ sí ohun kan tí ó lè mú kí ó bara jẹ́. Ó ní àwọn ìdí tí ọba ò gbọ́dọ̀ fi sunkún ní ilẹ̀ Yorùbá. Ní àkọ́kọ́, ọba jẹ́ aláṣẹ ìlú tó ní agbára lórí ohunkóhun nínú ìlú náà tó bá jẹ ọba lé lórí, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan á máa ju agbára ọba lọ nítorí ìṣẹ̀lẹ̀ mìíràn lè wáyé látọ̀dọ̀ Elédùmarè. Nítorí àṣẹ àti agbára tí ọba ní, àwọn ènìyàn gbàgbọ́ wípé ọba ò gbọ́dọ̀ ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀lẹ tàbí ènìyàn yẹpẹrẹ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ọba jẹ́ alárinà láàrin àwọn tó wà láyé àti àwọn alálẹ̀ tó ti papòdà. Tí ọba bá sunkún, ó lè mú kí ìpínyà wà láàrin àwọn ará ìlú àti àwọn baba ńlá wọn. Ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ náà ni wípé ó lè ṣe àkóbá fún àlàáfíà, ìdàgbàsókè àti ìmúgbòòrò ìlú yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀làjú ti wọnú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, nítorí wípé ìwádìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ní ọdún 1980, ọba Adésọjí Adérẹ̀mí tó fi orí àpèrè ọba sílẹ̀ fún ọba Okùnadé Síjúadé ni wọ́n wípé ó sunkún ní ìta gbangba níbi ayẹyẹ ìsìnkú ìyá wọn tó papòdà. Bákan náà, ìwádìí tún fi hàn wípé lọ́dún 2020, ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọọ̀ni ti ìlú Ifẹ̀ náà yọmi lójú níbi ayẹyẹ ìrántí ọjọ́ ìwúyè tí wọ́n ṣe fún wọn. Lọ́pọ̀ ìgbà, a máa rú àwọn ènìyàn lójú wípé ó ṣeé ṣe kí ọba kí ó gbé ilé ayé láláì sunkún, nítorí wípé àwọn ènìyàn kan gbàgbọ́ wípé kò sí irú agbára tàbí àjẹsára tí ọba lè ní ènìyàn náà ṣe ni. Lótìítọ́, kò lè ṣeé ṣe kí àwọn ohun tí yóò mú kí ọba sunkún kí ó má wáyé, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ máa pe ara wọn sí àkíyèsí ìjàmbá tó lè fà sórí àwọn ará ìlú.